Ṣẹ́rí mo fẹ́ ẹ káàárọ̀ quick ni mo fẹ́ kí ẹ bá mi wo fídíò MC Olúọmọ. Mi ò sọ́pọ́ọ̀tì Tafasego, mi ò dẹ̀ sọ́pọ́ọ̀tì Olúọmọ. Mo rí àwọn méjèèjì bákan náà. Àmọ́ ṣe rí ẹ̀yin olólùfẹ́ mi tó bá jẹ́ gbà àkọ́kọ́ ni ẹ bá mi subscribe kẹ́dẹ̀ share kíní ẹ follow mi kẹ́lẹ̀ máa gbọ́ àwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ táwa náà mú wá gẹ́gẹ́ bí wọ́n bọ̀ ọpọlọ tọ́lọ̀ ń fún wa. Mo fẹ́ kí gbogbo àfikíní ìkọgbọ́n tí Olúọmọ gangan bá rí kíní mo fẹ́ kó náà fi kọ́gbọ́n tí Tafasego náà bá rí kó fi kọ́gbọ́n. Yorùbá ní tẹni tarí là ń wí o àmọ́ tẹni tó ń bọ̀ lọ́nà. Inú bá ṣe ń sọ yìí àti ráwọn tó ti ń sọ̀rọ̀ Tafasego yìí pé òun náà láwọn àti ìmọ̀ o lọ́tọ̀ tí tó bá bẹ̀rẹ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ sọ pé Olúọmọ làwọ̀ táwa náà rí. Níbo ni mo wá ń bọ̀ tẹ́ bá wo fídíò yìí. Ṣé rí nǹkan kan tí mo fẹ́ kó yé wa ni pé most especially gbogbo àwa ọmọ Yorùbá ni mo ní bá sọ̀rọ̀. Ṣé rí ipòkípò tá a bá wà lẹ́ni tá a bá jẹ́ ọ̀gá ẹni tó bá wà ní ẹ̀yìn ẹ̀ má fojú wo pé kó lè gòkè mọ́. Ìyẹn lálákọ̀ọ́kọ́. Tó bá jọ̀gá complain kan bóyá l'Amẹ́ríkà ní Nàìjíríà níbi kan nǹkan tí mo fẹ́ kó rò ní pé ọ̀gá tó ṣe yẹn o ò lè ṣe ọ̀gá yẹn 20 years o. Ipò máa yí padà o. Ìwọ tó bá wá nígbàgbọ́ pé ipò máa yí padà gbogbo nǹkan tó bá ṣe fi ẹ̀sọ̀ kò fi ṣe. Gbogbo nǹkan tó bá ń ṣe gẹ́gẹ́ bí olórí nígbà náà fi ẹ̀sọ̀ ṣe nítorí pé o mọ̀ ọ̀la. Ẹni tó pè lọ́mọ ọ̀dọ̀ ẹ tó jẹ́ servant lẹ́nu iṣẹ́ ó lè padà jẹ́ pé òun ló máa wá help ẹ bọ̀ ìwà tó bá wùlẹ̀ ló dífá o. Egungun táwa ní nígbà táwa ní 20, 30, 35 tó bẹ́ẹ̀ ká dánrú ẹ̀ wò mọ́ ní èjì táwa yìí o. Ìyẹn wá dífá fún Olúọmọ àìgbọ́ràn ló ṣe MC Olúọmọ. Mi ò hate bọ̀bọ́ yẹn for anything. Mi ò dẹ̀ dislike ẹ̀ torí gbogbo iṣẹ́ takuntakun tó ń ṣe iṣẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ò lè ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ń jánu tó bá dórí ipò tán ìlú máa ń yí padà. Bàbá wa Bọ́lá Ahmed jánu jù báyìí lọ àrí tàtà ṣe nílùú Nàìjíríà o. Ipò wọn kò wálẹ̀ látìgbà náà o. Bọ́dà gan bàbá ò ṣí o. Ẹnu bàbá dẹ̀ mú oníkálukú kan ń ṣe tiẹ̀ bó ṣe wù ni. Ẹ wá wo MC Olúọmọ bí tó dúró sí lẹ́yìn tó jẹ́ pé òun ló yẹ kó wà lẹ́gbẹ̀ẹ́ Tafasego. MC mo fẹ́ fi yé ẹ pé nígbà míì tí èèyàn bá ń ṣe agídí ó máa ń kó báyàn ó dẹ̀ tó máa ń help èèyàn. Wọ́n ní sùúrù ó ń tún nǹkan ṣe sùúrù dẹ̀ tó máa ń ba nǹkan jẹ́ ò gbọ́dọ̀ ní sùúrù jù. Ìyẹn fún ti MC Olúọmọ nítorí pé o follow instruction. Bàbá on the top lèmi lérò pé ó yẹ kó máa ṣe bẹ́ẹ̀ mi ìbú ẹ o torí a lè ráwọn police dog ẹ kan kó bọ́ta tó bá wá bú mi màá dá wọn lóhùn èmi náà wá ṣẹ̀ṣẹ̀ wá jáde tán. Tafasego ìwọ náà ti rí ojú ayé bọ̀ mo fẹ́ jẹ́ kó Olúọmọ mọ̀ pé ibi tí ayé wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ kó mọ̀ pé kò sí permanent friend o. Wàláì kò sí permanent friends. Tó bá ti bẹ́ẹ̀ ṣọ̀rọ̀ tí nǹkan bá yí padà lọ́la wọ́n máa kọ̀yìn sí ẹni. Tafasego ìwọ ló wà ń bẹ̀ lẹ́ni. Ìwọ náà má fowó ìjọba torí owó ìjọba lówó tẹ̀ ń gbà. Má fi máa lọ ra Benz ra Bentley ra iPhone fáwọn obìnrin káàkiri tí ìwọ náà bá ṣe àṣírí ẹ̀ máa padà tú. Bọ̀ṣọ́ rántí pé wọ́n gbélẹ̀ fún ẹni. Lẹ́yìn ọdún 4 títí ẹ náà o gbọ́dọ̀ ká ńlẹ̀ ni o. Àwọn èèyàn wọ́n tò dáadáa Kúnlé pólì wà ń bẹ̀ o tó náà tò. Àmọ́ gbogbo àwọn brọ́dà mi kúlà níjọra gbogbo náà wà ń bẹ̀ o. Àwọn tó tò pọ̀ tó bá jẹ́ ọdún 4 péré ni tí ò ṣe pé ẹ tún máa dìbò míì ìwọ náà gbélé lẹ́rọ̀ kó wá fọwọ́ next person sókè kọ́rọ̀ ẹ̀ má padà di ikú tó pa ládìyẹ
òun ló máa padà wá pe léwúrẹ́ o. Ẹ̀yin ẹ wo fídíò yẹn, ní tẹ́ ẹ bá rí ń bẹ̀ ẹ sọ fún mi. Lagos State. Lagos State. Lagos State. Bàbá jọra ni. Ṣẹ́yìn náà ti wá rí fídíò tí ẹ rí bí Olúọmọ ṣe dúró, ẹ rí pé òun gangan wà disgrace fún ara ẹ̀, kò free gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n jẹ́ titi ẹ̀ tó yẹ kán wà lẹ́yìn Olúọmọ àwọn dà bó ṣe dúró yẹn òlúùlù bó ṣe wà kò yẹ kán jẹ́ kójú tí ó yẹ kán surround ẹ̀ ní ẹ̀yìn yẹn ni. Ẹ wo Olúọmọ ṣe dá dúró. I was surprised pé is that Olúọmọ. Ilé ayé ló ti rí yẹn o, kò tí ì kú o. Fíìmù lásán ló kọ̀ọ̀kan rí táwọn èèyàn ṣe yẹn o. Tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ní jẹ́ kọ́wọ́ Olúọmọ lọlẹ̀. Ìwọ̀nba orí tó ṣe ó ti tó. Èyí tí ó kù lọ́wọ́ ẹ báyìí fi maintain ẹbí ìyàwó àtọmọ ẹ. Jẹ́ kán lọ ṣe fàájì ní Dubai, jẹ́ kán lọ anywhere. Tó o bá rẹ́dì tún lọ máa ran àwọn èèyàn lọ́wọ́ níjọ́ tó o bá ti fún wọn, wọ́n máa fi padà bu ẹni. Ẹ lọ wo fíìmù kan Tọ́lá Ìyá ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ń fún 1 million 2 million 3 million 4 million, mo ti gbàgbé orúkọ fíìmù yẹn. Ìgbà tó wá wò ó kàn wò pé kò ń test àwọn ẹbí ẹ̀. Airport ló ti wọ ìyá ò bàbá mu. Ó gbé báàgì ẹ̀, ó ti lọ tọ́jú báàgì sóòtẹ́. Nǹkan tó mú wálé at the end of the day, àwọn ẹbí wọn bu ẹ̀mí ẹ̀ fẹ́ bọ̀. Ẹ fi kọ́gbọ́n ni o.